So if you did not watch the part 1, please kindly skip this part 2. tó ẹ̀yin èèyàn wa lórí ọ̀rọ̀ Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó pẹ̀lú ìyáálé rẹ̀ Fọlá Tinubu. Lizzy Anjorin tún ti jáde sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Ẹ ṣáà mọ̀ nínú fídíò alákọ̀ọ́kọ́ èyí tí a post, ẹ̀yin tí ẹ bá ti wo fídíò náà ẹ jọ̀wọ́ ẹ gbìyànjú láti lọ wò ó nítorí bẹ́ẹ̀ lẹ ṣe lè understand gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú fídíò yìí. Ẹ̀yin èèyàn wa, ǹjẹ́ ẹ ti wá nǹkan fìdílé tí ẹ sì ti fìdílé nǹkan láti gbọ́ ohun tí Lizzy Anjorin tún sọ nínú fídíò yìí? Lizzy Anjorin tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí nínú fídíò tí ẹ̀ ń wò yìí. Ẹ̀yin èèyàn wa, ṣé ẹ ti ṣetán láti gbọ́ ohun tí ó sọ? If you did not watch the part 1, kindly skip the part 2. Let's listen. Mungo. Hello, sir. Wọ́n ti ẹ̀ ló tẹ̀ tí wọ́n pè fẹ́ ti tán láàrin. Ṣé rí pé ìgbà tó ní ẹ̀ ló sà ló ṣẹ̀ṣẹ̀ release ẹ̀ tí Mr. Lawal sọ pé àwọn ń gbọ́. Ẹ jẹ́ ká tún gbọ́ bó ṣe mute Mr. Lawal lọ. Ẹ jẹ́ ká gbọ́ bó ṣe mute. Fọlá, how many months ni Gistlover fi train ẹ? Gbogbo ọpọlọ tó lò tó fi gbọ́ngbọ́n pé kò mute phone ẹni tó ń bá sọ̀rọ̀ kò gbọ́. How many months ló take ẹ máa gbọ́? Àmì àti bàtí ìtẹ́tẹ̀ ṣe ró táwọn ọmọ ẹ ti ró táwọn ọmọ ẹ̀dẹ̀ mọ̀ pé mo wò níṣẹ́ náà mo wò lẹ́yìn tì. Ṣé rí pé Mr. Lawal ló gbọ́ nǹkan mọ́? Ṣé rí pé Mr. Lawal ló gbọ́ nǹkan mọ́? Ẹ máa gbọ́ lọ. Ṣé bẹ́ẹ̀ náà ni mo ṣe wá ṣẹ̀yìn lẹ́ṣẹ̀ tó yẹn ni? Ṣẹ̀ṣẹ̀ mi náà ló wá tó bẹ́ẹ̀ yẹn wájú yín. Ẹ rí pé ọ̀dọ̀ Mr. Lawal ti mute pátápátá. Ẹ rí pé ọ̀dọ̀ Mr. Lawal ti mute pátápátá àti nǹkan tó yí Mr. Lawal ń ṣe lábẹ́lẹ̀ o àti everything ti mute. Ẹ máa gbọ́ lọ. Ó kàn ń sọ̀rọ̀ nítorí pé Gistlover ló kọ́ láti rìkọ́dù báyìí the same thing ní ọjọ́ tí wọ́n pe Ìjẹ̀ṣà tí wọ́n ti train ọmọ tó máa gbé Ìjẹ̀ṣà tí Ìjẹ̀ṣà máa gbé sẹ́sẹ́. Ẹ máa gbọ́dọ̀, ẹ máa gbọ́dọ̀. Ṣé bẹ́ẹ̀ náà lẹ̀ṣẹ̀ mi tó wájú yín? Kí ni mo bá ṣe fún yín? Sọ ní ọmọ àwọn kọ̀ọ̀kan mọ́. Ṣé Mr. Lawal wà lórí aago? Ṣé Mr. Lawal wà lórí aago? Guys, mo ní ṣé Mr. Lawal wà lórí aago? Mi rí kọ́mẹ̀ntì yìí mọ́ ànífowóṣe. Mi rí kọ́mẹ̀ntì yìí mọ́. Ṣé Mr. Lawal wà lórí aago pẹ̀lú gbogbo nǹkan tó ń sọ yìí? Tẹ́ bá agree pẹ̀lú mi bó ti mute Mr. Lawal. Ẹ sọ pé Fọlá ìwọ àtàdó tòṣì ẹ níjọ jèrè ọmọ yín. Ṣé pé kò sí Mr. Lawal lórí aago? Ẹ máa gbọ́ lọ. Ibi tó ti máa release Mr. Lawal ẹ máa gbọ́ nísìn. Mo yọ̀ lára ní ọba tẹ òfẹ́ wá tẹ wọ́lá ọmọ tó wà láàrin mi àti kí mo ṣe fún ẹ tó yẹn. Ṣé rí pé ó ń fi mú sunkún ṣe bí ẹni tó ń sunkún ò Mr. Lawal ló gbọ́ nǹkan kan mọ́. Ẹ máa gbọ́ lọ. Tó wá ń bá mi jà wọn náà kì í bá yàn jà bí kí èèyàn kú kí lè tó ń bá mi jà bí kí n kú kí ni mo ṣe fún ẹ. Ṣé rí pé fóònù yẹn ti ṣe kí ni? Fóònù yẹn ti cut. Nítorí wípé àdótòṣì Gistlover ló train ní Fọlá pé kó lọ ṣe báyìí. Ẹ rí pé ìgbà tí Mr. Lawal ti dúró sọ̀hún títí tẹ́ bá máa gbọ́ gbogbo ìgbà tí Mr. Lawal bá fẹ́ sọ̀rọ̀ ẹ rí pé Mr. Lawal máa sọ̀rọ̀ bí ká ní pé kéèyàn kan mú towel wá kéèyàn kan mú ọṣẹ wá a máa gbọ́. Ó ti mute Mr. Lawal. Ẹ rí pé call Mr. Lawal yẹn ó ti cut. Ẹ jẹ́ ká gbọ́ lára àwọn tó ń bá sùn tó pè wọlé. Ẹ lè jẹ́ ká gbọ́ bí Mr. Lawal tún ṣe pè padà. Hello, sir. No, mo ní tọ́lẹ̀ mo wà ní tọ́lẹ̀tì. Ṣé pọ́kùnrin míì tó ń bá sùn ló pè wọlé?
ṣe rí pé kò kí ń ṣe Mr. Lawal ó ti fi Mr. Lawal lẹ̀ tipẹ́tipẹ́ ó ti ní Mr. Lawal ò sí nínú kàtígórì àwọn òun ó ti yé ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ok sà mo ti rí ní sà mo ṣe pè é bẹ́ẹ̀ ni sà ẹ ṣe gan sà. ṣe rí pé fóònù tó wà lọ́wọ́ ẹ̀ ó tó mélòó pẹ̀lú ibi tẹ́ gbọ́ ìfóònù mélòó làdúgbò tó ṣe rà fún Fọlá ṣe rí bó ṣe bí Mr. Lawal ṣe lọ tọ̀hún yẹn wọlé tọ̀hún yóò ti sọ̀rọ̀ tọ́ngbà tí Mr. Lawal pè padà ó tún já ilé ìdánù ó tó fóònù mélòó tó wà lọ́wọ́ ẹ̀ at least tó bá jẹ́ wípé fóònù kan làwọn méjèèjì yẹn ń pè sí ó máa ring undertone tí gbogbo wa máa gbọ́. ṣe rí pé serious business ní Adótòṣì ń ṣe nínú ayé tó dẹ̀ ti mú jẹ gbé for very long time. God bless you. Ẹnìkan sọ pé minimum 3 to 4 phones. ẹ rí pé bàbá oní tọ́ílẹ̀tì send owó sí ni ẹgbọ́n tó lóhun ti rí bó ṣe rí pé kọ́ Mr. Lawal wọlé kí ló ṣe ó já yẹn dànù. ẹ jẹ́ ká máa gbọ́ conversation wọn lọ. kí ló dé wá court. mo fẹ́ sáàkì mọ́tò. ṣẹ́rí ó tún sọ fún Mr. Lawal pé kí ló dé tán ṣe court. Mr. Lawal ní àwọn fẹ́ start mọ́tò mo fẹ́ kẹ́ máa gbọ́ background ibi tí Mr. Lawal wà àtìgbà tí Fọlá tó bá mute Mr. Lawal ẹ jẹ́ máa gbà lọ. mo ní tọ́ba tí ẹ̀ ń jà ṣébi tí ká kú ni tó bá tiẹ̀ padà fẹ́ni mọ́ kò ń ṣe bàrí ẹ̀nà. ó tún ti mute ọ̀dọ̀ Mr. Lawal tó bá tiẹ̀ padà fẹ́ mi mọ́ Mr. Lawal ló gbọ́ gbogbo ẹ̀ gbogbo irú irinṣẹ́ tó fi rán Ìjẹ̀ṣà lẹ́wọ̀n nìyẹn tó dẹ̀ fi pa olóògbé dànù ìyẹn Angel òun lélẹ̀. mo kàn fẹ́ kẹ́ wo nǹkan tí ọmọ Angel yẹn tó go through ńgbà tó wà láyé mo fẹ́ kẹ́ wo nǹkan tí ọmọ yẹn go through. ẹ má gbàgbé pé bàbá Angel ó sọ wípé ọmọ òun olóògbé ó pe òun ó sọ nǹkan kan fún òun nípa ọmọ tí ìyàwó ẹ̀ sọ pé ó bí fún un. àwọn kan tó wá sọ wípé ọjọ́ kan wà tí Angel mú ọmọ òkókó yẹn lápá báyìí tó fẹ́ jùlẹ̀ láti staircase. ṣe rántí ta ló pe Angel tó ń sọ̀rọ̀ fún pé òun kọ́ ló lọ́mọ tó fi fẹ́ fi jùlẹ̀ látòrí òkè. ta ni Fọlá tí Gistlover rán sínú ìgbéyàwó Angel àti ìgbésí ayé Angel. ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ṣe rí gbogbo nǹkan tó ń sọ fún Mr. Lawal ó ti mute Mr. Lawal wọn ò gbọ́ nǹkan mọ́ ẹ máa gbọ́ lọ. ẹ̀nà at least àwọn ọmọ tó wà ní ẹ̀bẹ̀tẹ̀ bá mi tọ́ lójú tó wọn. ṣùgbọ́n wọ́n ṣàmọ̀ bímọ fún mi ṣàbímọ fẹ́ lò mí. ṣe bí wọ́n ni mo bímọ fún mi ìbímọ fẹ́ lò mí àwọn ọmọ tó wà ńlẹ̀ ẹ bá mi tọ́ gbogbo yín dẹ̀ ń gbọ́ bó ṣe ń mí òtẹ̀. ẹ jẹ́ kí n gba sẹ́yìn díẹ̀ kẹ́ ẹ gbọ́ bó ṣe ń mí òtẹ̀. iṣẹ́ tí Adótòṣì ṣe nínú fámìlì títí wa lèmi ń sọ fún yín pẹ̀lú ẹ̀rí pẹ̀lú receipt. Any court or police station we are ready. ẹ máa gbọ́ ẹ máa gbọ́. wọ́n náà kì í báyọ̀ jà bí kí n kú kí lè tó ń bá mi jà bí kí n kú ẹ́ kí ni mo ṣe fún ẹ. fún yẹn ti pọ̀. ẹ̀lú sà. no mo rí ní tọ́lẹ̀ mo wà ní tọ́lẹ̀. ok sà mo ti rí ní sà mo ṣe pè é bẹ́ẹ̀ ni sà ẹ ṣe gan sà. ẹ̀lú. kí ló dé wá court. ẹ̀rí òun ló kọ́ tí o ó tún ní kí ló ẹwọ́ switch àwọn méjèèjì tí wọ́n pàdé ara wọn. mo fẹ́ sáàkì mọ́tò. mo ní tọ́ba tí ẹ̀ ń jà ṣébi tí ká kú ni tó bá tiẹ̀ padà fẹ́ni mọ́ kò ń ṣe bàrí ẹ̀nà at least àwọn ọmọ tó wà ní ẹ̀bẹ̀tẹ̀ bá mi tọ́ lójú. ṣe gbọ́ bí Fọlá ṣe mute ẹ rí pé fóònù kan tú àṣírí Fọlá pọnpọn ó mute ó release ó mute ó release ibi tó bá ti ń sọ àwọn ọ̀rọ̀ tí àwọn tó máa fojú sunkún ọmọ wọn
tí wọn ò kí ń béèrè ìdí ọ̀rọ̀ tọkàn máa ń bẹ ibi tán ti máa lo abiyamọ o òun ló ń sọ yẹn ó dẹ̀ mute ó mọ̀ pé tóun bá sọ létí Mr. Lawal láwọn pa ṣé o normal irú kátìkátì wo ló ń sọ ẹ máa gbọ́. ṣùgbọ́n wọ́n ṣàmọ̀ bí mo fún mo ṣáàbì mo fẹ́ lò mí àti sẹ́ẹ̀bà tẹ̀ ṣe mọ́ ẹ̀tẹ̀ wo àwọn ọmọ tó wà ní ẹ̀tẹ̀ tọ́jú wọn ẹ̀tẹ̀ mọ̀ pé wọn ò ní ọ̀kan wọn ò ní iṣẹ́ wọn ò ná bọ̀. ṣe mi ò níṣẹ́ mi ò lábọ̀ ibi towards the end mi ò níṣẹ́ mi ò lábọ̀ yẹn ẹ máa bọ̀ ẹ jẹ́ ra gba tíntínní kọ́lọ́njẹ́ rí gbá ẹ máa gbọ́. tí ẹ ń jà ṣébi tí ká kú ni tó bá tẹ̀ padà fẹ́ni mọ́ kò ń ṣe bàrí àná at least àwọn ọmọ tó wà nílẹ̀ ẹ̀bẹ̀tẹ̀ bá mi lójú tó wọn. ìgbà tó fẹ́ lift ọwọ́ ó ní àwọn ọmọ tó tiẹ̀ wá ńlẹ̀ ẹ bá mi mójútó wọn. àwọn ọmọ tó wà ńlẹ̀ ẹ tiẹ̀ bá mi mójútó wọn. ẹ má gbàgbé wípé àgbọ́ ohun first wife aláàjì báyìí o tó bímọ original fàlájì o àgbọ́ ohun first wife báyìí o àgbọ́ nǹkan obìnrin kankan tálájì ti pàdé rí o àfífọ́ láyé o nítorí pé kí ni ó súnmọ́ Gistlover dáadáa wọ́n jọ ń sùn wọ́n jọ ń jí Gistlover ló ra fóònù fún pé kó wá lọ bóun gbẹ̀san tó korò lára ẹni tí ò ṣe é náà ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ṣùgbọ́n wọ́n ṣàmọ̀ bí mo fún mo ṣáàbì mo fẹ́ lò mí àti sẹ́ẹ̀bà tẹ̀ ṣe mọ́ ẹ̀tẹ̀ wo àwọn ọmọ tó wà nílẹ̀ ẹ̀tẹ̀ tọ́jú wọn ẹ̀tẹ̀ mọ̀ pé wọn ò ní ọ̀kan wọn ò ní. Fọlá kí ló dé tó ṣe mí ò tiẹ̀ pé ṣe bí wọ́n ni mo bímọ fún mi bímọ fẹ́ lò mí Fọlá káráyé lè bá mọ̀ bó mọ̀mọ́ mute Mr. Lawal ni ẹ jẹ́ ká jọ listen sí towards the end audio fúnra Fọlá ló record Mr. Lawal audio tá n play o Fọlá ló kó fún blogger àwọn blogger tó fún ni wọ́n làwa mú lọ́dọ̀ wọn ni wọ́n fún wa o àwọn tó wá túbá ni wọ́n sọ pé n tó gbé fáwọn rẹ̀ ìgbà táwọn náà dẹ̀ lọ gbọ́ àwọn rí pé Fọlá mọ̀mọ́ kan fẹ́ balẹ̀ ọlá jẹ́ ni o pẹ̀lú Gistlover àwọn kan tó kó wá rè àwa kọ́ la rìkọ́ọ̀dù Fọlá ló rìkọ́ọ̀dù fúnra rẹ̀ ẹ máa gbọ́ ṣe bí wọn náà ni mo bímọ fún. wọn ò ní iṣẹ́ wọn ò ná bọ̀. ẹgbẹ́ àwọn tó ń kó wọn bá gàgìrì yẹn wọn fún ọ̀tọ́jú wọn fún mi. ṣe rí pé ìgbà tó ń release mute to mute Mr. Lawal ẹ rí pé Mr. Lawal wà fully active in conversation ẹ já máa gbọ́ lọ. olóòótọ́ gbòye sọ at least wàá fọ apá ọmọ wàá pa àwọn ìwé wàá fọ wàá take me along ẹ̀lẹ́ ní ìsìnkú ṣẹlẹ̀. ẹ̀yin ò lè ń ṣe rádaràda ẹ̀. ilé ta ìṣẹ̀lẹ̀ ó bẹ́ sórí kìíní ẹ̀yìn sí yàmàyàmà káàkiri ìwà táwọn ọ̀rẹ́ gbogbo ẹ̀ mo lẹ̀ ń rí gbogbo ẹ̀ ni mò ń rí. ṣé ti rí ẹ wo ṣe mọ̀ pé mi ò ní ìdá ti sọ̀rọ̀ púpọ̀ jù because. ṣe rí pé kò ràn mú nísìn ẹ máa gbọ́ nǹkan tí Mr. Lawal sọ ẹ máa ṣẹ́ ti rí mi ò ní ìdá ti sọ̀rọ̀ púpọ̀ jù ẹ máa wo tóun tó máa ń lò tó bá ti mute tóun àti Mr. Lawal bá ti wà ní active conversation ẹ máa wo tóun tó máa ń lò. ṣe mọ̀ pé Ọlọ́run ló ju gbogbo wa lọ. tó bá jẹ́ pé lọ́kùnrin tẹ̀sí wò ó pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn èmi ni mo ṣe ẹ jẹ́ ká fìyókù lẹ̀ fọlọ́run Ọlọ́run dá yẹn láàrin èmi àti gbogbo àwọn tó bá sọ fún yín gbogbo àwọn tó sọ pé mi mo ṣe gbá mi mo ṣàwò. àwọn tó náà gbogbo àwọn ọ̀rẹ́ tó ń dojú fún gbogbo wọn náà ní gbogbo wọn là ń gbóhùn gbogbo náà tó ń fìdí mi báàkì. àwọn tí wọ́n tán sáré báyìí tó wà tí kò lọ́dọ̀ wọn tán gbogbo ń tẹ́jọ́ sí náà tèmi ń mọ̀. ẹ jọ conversation Fọlá yìí ṣó ní nǹkan kan ṣe pẹ̀lú Lizzy conversation Fọlá àti Mr. Lawal conversation méjèèjì tẹ̀ ń gbọ́ ǹjẹ́ ó ní nǹkan kan ṣe pẹ̀lú Lizzy tẹ bá wo Fọlá dáadáa àwọn ọ̀rẹ́ ẹ̀ àti òun fún rẹ̀ ojoojúmọ́ náà máa ń ṣe Mr. Lawal Mr. Lawal ò dẹ̀ lè sá torí nudity ẹ ti wà ń bẹ̀ ẹ máa gbọ́ lọ. ṣẹ́rígbà tó ní bàbá Làtífọ́ ti mute kí lẹ gbọ́ tí Mr. Lawal lọ kí ló fẹ́ báyìí ẹ máa gbọ́. nǹkan tí mo fẹ́ ni pé ẹ ṣàmọ̀ pé àwọn ọmọ yìí ẹ mọ bí mo ṣe wà ọ̀rọ̀ ọmọ tẹ̀lé mi bẹ́ wá ọ̀rọ̀ ọmọ.
ọ̀rọ̀ ọmọ mo bá wá mi ò ṣiṣẹ́ mo ń pà mo lọ ń tẹrù nílé ẹ̀dẹ̀ ń sọ lẹ́nu pé mo lọ ń tẹrù nílé bàbá Làtífà mo lọ ń tẹrù nílé tẹ̀ fún mi lówó oúnjẹ tẹ́lẹ̀ mọ bí mo ṣe wà. ẹni tó lápá tó lẹ́sẹ̀ tó lójú méjèèjì Fọlá ẹ̀yin èèyàn mi ó ní apá ó ní ẹsẹ̀ ó ní ojú ó dẹ̀ ń lọ pàtí everyday ọkùnrin kan ló pè wọlé ó ti tó ọkùnrin mélòó tẹ́ ti kà mọ́ lẹ́nu ìgbà tí a ti bẹ̀rẹ̀ ọ́díò yìí ó ti tó ọkùnrin mélòó tábà kà lé ní méjì mẹ́ta kì í ṣọ̀rọ̀ ọkùnrin 4 sí 5 tá ti kà mọ́ o nínú ọ́díò yìí o ó dẹ̀ ń gba owó Fọlá ò dẹ̀ lè ṣiṣẹ́ ó dẹ̀ lápá ó lẹ́sẹ̀ ó lójú kan kó o ṣe etí ò di ojú ò fọ́ ọwé ò rọ ẹ jẹ́ ká máa gbọ́ lọ. mo pè ṣé mi ò pè yín ni ṣé mi ò pè yín. ẹgbọ́n ó ń tẹrù inú ilé jẹun torí wípé ó ti lọ ń gbé lọ́dọ̀ Gistlover wọ́n bá ti kó wọn lọ patí káàkiri bẹ́ẹ̀ yẹn ilé Gistlover náà ń sùn sí ó lè lọ a week ó lè lọ 2 weeks so ẹrù inú ilé wọ́n ti ń yọ yẹn tà lẹ́yọ kọ̀ọ̀kan lọ́hùn. ẹ̀yin ni bàbá Làtífà ẹ wò tí mo máa ń ṣe kọ́ jẹ́ ká máa rántí bọ́lọ́run wà o. Hello. Ẹ jẹ́ ká máa rántí Ọlọ́run, ẹ jẹ́ ká gbé létí. Ó ti ṣẹlẹ̀, gbogbo nǹkan tẹ́ ní mo ṣe. Ṣé gbọ́, ó ti ṣẹlẹ̀. Gbogbo ẹ̀ ni ó ti ṣẹlẹ̀. Ẹ já fi gbogbo ẹ̀ lẹ́fọ̀ lọ́hùn. Bí mo ṣe mo ti gbà gbogbo nǹkan tán ni mo ṣe mo ti gbà but àwọn ọmọ yìí lèmi wà àǹtà báyìí. Kí lẹ gbọ́ tí Mr. Lawal sọ kí ló ṣọmọ ṣe rí pé mute ti Mr. Lawal ni nígbà tó sọ pé ìwọ ṣáà ni mo bímọ fún mi ò bímọ fẹ́ níbi ìbímọ fẹ́ anybody ìwọ ṣáà ni ṣe rí pé mute ti Mr. Lawal ni ṣe rí pé ìgbà tí Mr. Lawal gbọ́n sìn Mr. Lawal ní kí ló ṣọmọ. Adótòṣì, you are a failure. Adótòṣì, you are a failure. Ẹ gbọ́ mi ẹ rí pé Mr. Lawal sọ pé kí ló ṣọmọ ẹ máa wá gbọ́n ṣe rí pé gbogbo conversation ẹ láti bẹ̀rẹ̀ yẹn ó mute ẹ̀ ní Mr. Lawal ló gbọ́n kankan ẹ rí pé Mr. Lawal èyí tó bá gbọ́ wà very active in conversation ẹ máa gbọ́. Ní kí ló ṣọmọ ẹ mọ̀ pé mo ò ṣiṣẹ́ rẹ̀ ní kí ló ṣọmọ mò ń pọ̀ àwọn èèyàn fi kọ́ wọ́n fún mi ní wọ́n fi jẹun ṣó yẹ kó máa rí bẹ́ẹ̀. Mo ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ àwọn èèyàn mo ń tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn kan kí n fi jẹun ṣó yẹ kó máa rí bẹ́ẹ̀. Ṣó yẹ kó máa rí bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ ni pé ẹ̀dẹ̀ sọ pé mo kí ló ṣe àwọn ọmọ ṣé ìbéèrè àwọn ọmọ láti 8 months báyìí kò ń ṣọ̀rọ̀ ṣé ìbéèrè àwọn. Ó ti mute wọn bí o ẹgbẹ́ Mr. Lawal tún ti lọ ṣé ìbéèrè àwọn ọmọ láti 8 months ṣé rántí pé ibì kan tó ti sọ fún Mr. Lawal pé àti 8 months ìyẹn dá padà ní pé 8 months kẹ̀ ṣe rí pé ó ti mute Mr. Lawal ó mute wọn àbí ó mute wọn ṣe rí pé it takes someone that is highly intelligent láti mú Gistlover àti Fọlá lọ́rùn ọwọ́ ṣe rántí pọ́díò ẹ̀kan ta play lánàá òun náà ló rìkọ́dù nǹkan ẹ̀ o tó sọ Mr. Lawal pé láti 8 months ago Mr. Lawal ní 8 months láti bo síbo ṣe rántí ṣe rí pé 8 months yẹn ló lòun bí ń sìn máa yín ò sọ nǹkan torí máa yín ò gbọ́ ẹ jẹ́ ká gbọ́. ìdí àwọn ọmọ. ṣe rí pé ọmọ nìkan ni Mr. Lawal gbọ́ Mr. Lawal wá sọ pé ẹ máa gbọ́ ibẹ̀ lẹ́tí máa mọ̀ pé Mr. Lawal ló gbọ́ ìgbà tó sọ wípé ìwọ ṣáà ni mo bímọ fún ìyẹn ò gbọ́ ibi làṣírí ẹ̀ ti máa tú. Ẹni kí n kọ́ ọmọ ọmọ ti rẹ́dí àti kọ́ ọmọ wọ̀nyí àmú ṣáà mẹ́sẹ̀jì yín. So ẹ ti jọ ń fa ọ̀rọ̀ DNA tẹ́lẹ̀ kí ìgbéyàwó Lizzy àti Mr. Lawal tó dé really Fọlá tí òwò àti Mr. Lawal ti ń fa ọ̀rọ̀ DNA tẹ́lẹ̀ mo rò pé àwọn èèyàn sọ pé lẹ́yìn tá a ṣe wedding tán wọ́n ní Lizzy jáde ó wá béèrè DNA but inú ọ́díò tí ìwọ àti Mr. Lawal jọ ń sọ̀rọ̀ yìí ó fi hàn pé ìwọ àti Mr. Lawal ẹ ti jọ ń battle ọ̀rọ̀ DNA for very long time. Fọlá so nǹkan tá a rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wípé
Okay, Adotoshi Gistlover ló ń pẹ́dùlẹ̀ bí ká ní wípé Lizzy béèrè DNA. Ó mú tẹ́ ti gbàgbé pé Gistlover ni mo gbé evidence fún bá ṣe ń sanwó ilé tó dẹ̀ ń gbowó oúnjẹ. Okay, mo rántí pé gbà tó ní kán raise 100 million fún ẹ tí mo sọ wípé kí ni títí wá níbẹ̀ ṣebí àwọn bàbá ọmọ ẹ̀ ìmí wà ń bẹ̀ lórí tẹ̀ ṣe béèrè díẹ̀ 100 million pé màá gbé evidence síta. Okay, ìyẹn lẹ fi okay, so Mr. Lawal ti ń béèrè DNA tẹ́lẹ̀ before our wedding. Really, this is wonderful. Ẹ já gbọ́ bẹ́ẹ̀ dáadáa. mo mẹ́sẹ̀jì yín padà náà pókè mi ti rẹ́dì. mo mẹ́sẹ̀jì yín padà náà lẹ́sẹ̀kẹsẹ̀ tó tó fi kọ́ ọmọ jáde. Fọlá o mẹ́sẹ̀jì wọn padà. Ẹ jọ pàdé ní police station Ìkẹjà Alágbọn zone 2 gbogbo ìgbà tó bá ní kó kọ́mọ wá ló máa ń ya sí máa ń yú. Ṣé ká sọ pé nítorí DNA tí Angel béèrè ló ṣokùnfà ikú ẹ̀? Ṣé ká sọ pé DNA tí Mr. Lawal náà béèrè ló fa nǹkan tí Adotoshi Gistlover tó fi sọ wípé kó lọ rìkọ́dù Mr. Lawal nítorí Lizzy? Fọlá, mo ní ṣé nítorí DNA? But ó sọ fáwọn èèyàn pé Mr. Lawal ti béèrè DNA tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ìgbéyàwó wa tó wáyé rárá. Ó sọ, ó jáde ó sọ rí. Then Fọlá, ó ti gbé wa lọ sí police station láìmọye ìgbà, ó dẹ̀ gbé wa lọ sí court láìmọye ìgbà. Àwọn tó dẹ̀ ń gbé ẹ kiri náà wọ́n jẹ́ kó yé wa wípé ó máa ṣe DNA. But court tó gbé wa lọ last, Fọlá, ṣé o ti presume pé Mr. Lawal ò ní escape trap ẹ pọ́tẹ́ máa kú ló ṣe death certificate? Just like bí Mohbad ṣe ti presume ikú ẹ̀ tó dẹ̀ padà kú. Àmọ́ ìwọ presume ikú ara ẹ̀ láì ṣe Mr. Lawal, torí Mr. Lawal ló presume ikú ara ẹ̀. Fọlá, nǹkan tó ń sọ fún wa sí ni wípé DNA tí Mr. Lawal béèrè ló ṣe death certificate. Ṣé nǹkan tí ò ń sọ fún wa sí ni wípé ẹni tó wà nínú ìdílé ọmọ tó ṣolóògbé yẹn náà, ẹni tí Gistlover rán sínú ìdílé ṣẹ́ni ẹ ti jáde? Ṣé nǹkan tó ń sọ sí ni pé the same DNA tí olóògbé yẹn náà ń béèrè lẹni tí Gistlover rán sínú ìgbésí ayé olóògbé yẹn náà ṣe fikú tó yá pa gẹ́rẹ́ bó ṣe dé láti lóyìnbó? DNA death certificate tó bá wò wá rí pé ẹ̀yin bàbá Mohbad náà ni wọ́n ti gba death certificate. Wọ́n kọ̀ pé bàbá Mohbad kó wá wọ ọmọ ẹ̀ lábẹ́ staircase. So Fọlá, nǹkan tí yóò bá ṣẹlẹ̀ náà ni pé wọ́n bá pé ọ̀tá mi pé kó wá wo ọ̀tá Mr. Lawal. So Fọlá, nítorí pé Mr. Lawal ti béèrè DNA ló ṣe death certificate àwọn ọmọ ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tó máa mọ sáré wọn láì ṣe Mr. Lawal. Then ṣé Gistlover tí wà tí ẹjọ́ ń sùn tẹjọ́ ń jí yẹn tó close mọ́ ẹ̀gbọ́n yẹn tí ò gba ti Lizzy yẹn, ṣé òun ló ń kọ́ yín lọ́gbọ́n pọ́kùnrin tó bá ti béèrè DNA kẹ́ pa wọ́n? I don't get it. Because tí ò bá sọ pé lọ́pẹ́ ọ́díò tó fọwọ́ ara ẹ̀ rìkọ́dù yìí, abámọ̀ mọ̀ pé Mr. Lawal gan ti ń béèrè DNA àwọn ọmọ yẹn tipẹ́tipẹ́, torí pé Mr. Lawal ò gbé pẹ̀lú ẹ̀ mọ́, ó kàn gbóyún wà ní. Then oyún tó kọ́kọ́ gbé wá
nígbà tí Mr. Lawal calculate date tó meet ẹ pẹ̀lú date tó bímọ wọ́n discover wípé o ti lóyún earlier káwọn àti ẹ tó meet rárá àwọn ọ̀rẹ́ tó súnmọ́ ẹ ló tún wá sọ fún Mr. Lawal pé kó get nǹkan báyìí kó lọ fi ṣe secret DNA which he did. So gist lover tó súnmọ́ ẹ tẹjọ close tẹjọ sùn tẹjọ ń jí yẹn so òun ló máa ń fún yín ní idea bẹ́ẹ̀ ṣe lè frustrate ọkùnrin bẹ́ẹ̀ ṣe lè pàdánù. Okay, now I understand. Jẹ́ ká máa gbọ́ lọ. mo mẹ́sẹ̀jì yín padà mo dẹ̀ lọ bá lọ́ọ̀yà mo padà lọ bá lọ́ọ̀yà yín mo gba akíní lọ́wọ́ lọ́ọ̀yà ìgbà yín. So o ti gbowó lọ́wọ́ lọ́ọ̀yà ń bí wọ́n dẹ̀ ti sanwó ilé really kí tẹ́pẹ́ yín méjèèjì ẹ̀ kì í pẹ́ jà kí ló ṣẹlẹ̀ èmi tẹ̀ rò pé Lizzy Anjorin ló já ọkọ ẹ̀ gbà Lizzy Anjorin ló snatch Mr. Lawal àwa ò mọ̀ wípé ẹ ti ń go through ọ̀rọ̀ DNA ẹ ti ń fọ ọ̀rọ̀ DNA then mo notice pé Mr. Lawal wọ́n sọ pé òun ló sọ fún gbogbo èèyàn ó máa lọ ń kàkàkiri ok ẹ jẹ́ ká máa gbọ́. mo ní ẹjẹ́ fi sọ pé kí ní sọ pé kí n máa dáhùn bá àwọn àyànjú ẹgbẹ́ kan ọ̀gbọ́n bá àwọn kí n calm down. Kò sí wàhálà máa gbé ní àwọn àgbẹ̀ pàtì ẹ̀ka àwọn ọmọ ìpọ̀ ìjẹ́ tó wáyé díẹ̀ ní fún wọn wọn á mú ọgbọ́n ẹ̀ tẹ́kọ̀ọ́ tó sọ ẹ̀ lọ́sọ̀wọ́sọ̀ bí àwọn kò sí wàhálà. Bọ̀ wọ́n sọ wípé káwọn bá ti ṣe DNA fáwọn ọmọ àwọn máa take responsibilities lórí àwọn ọmọ Fọlá wọ́n ti ní pé táwọn bá ti ṣe DNA fáwọn ọmọ àwọn máa take orí pọ́n ṣe DNA fún Florida náà. I could remember ìjọ tó fẹ́ ṣe DNA fún Florida because baby ni wọ́n rí vein ẹ̀ center tó ti fẹ́ ṣe DNA fún Florida wọ́n gun ọmọ yẹn gungun Ọlọ́run ní kó má ja gbogbo ṣanwó ẹ̀ wọ́n gun ìgbà tí wọ́n rí ẹ̀jẹ̀ gbà wọ́n ṣẹ̀ wá gbé ọmọ yẹn láti ibi tó fẹ́ ṣe DNA wọ́n ní káwá jókòó síta ibi tó ti ń ṣe DNA ọmọ àti bàbá ọmọ nìkan náà máa pè wọlé as a matter of fact wọn kì í gba iye ọmọ ní premises níbi tí Mr. Lawal ti ṣe DNA fún Florida wọn kì í gba wọn ò jẹ́ ká jókòó wọ́n gba passport Mr. Lawal wọ́n gba international passport wọ́n gba ti Florida wọ́n gba ẹ̀jẹ̀ Mr. Lawal ó wá kó ẹ̀jẹ̀ Florida yìí tó fi gbé Florida lọ níjọ́ yẹn tó lọ fi wá ẹ̀ tó gbé lọ hospital tó ń gbé lọ tí wọ́n ti lọ padà gba ẹ̀jẹ̀ Florida kan tó lọ kan tó dé níjọ́ yẹn hours ni it's not even minutes. So onípo kọ́mọ wá sọ́dọ̀ gba but òun lọ sọ́dọ̀ lọ́ọ̀yà everyday ó lọ ń gbowó lé ó lọ ń gbowó jẹ kí ló dé tó ṣe kọ́mọ débẹ̀ kò ní lọ́ọ̀yà mo ti kọ́mọdé ó yá ẹ̀pọ̀ rẹ yín kán máa bọ̀. So Fọlá nítorí DNA ni Adótòṣì ṣe sọ wípé kò pa ọ̀tọ̀ Mr. Lawal but picture tí gist lover fún wa ní ká ní pé Lizzy ló kọ́kọ́ jáde bèrè DNA so what Mr. Lawal ti ń bá tó fọ́rọ̀ DNA kí wedding Lizzy àti Mr. Lawal tó ṣẹlẹ̀ rárá ok jẹ́ máa gbọ́dọ̀. ok ó dìgbà tó bá ṣe DNA test kẹ tó tọ́jú àwọn bàbá Latifa. ẹkún ọjà ìgbésẹ̀ ní má ṣe DNA wọn tó máa ní mo kí ọmọ mi ni wọn má ṣe máa tẹ́kọ̀ọ́ sí kẹsì lórí wọn. so kò ń ṣe àwọn ọmọ yín sìn bàbá Latifa. èmi mọ̀ pẹ̀lú mi sọ fún yín kó ṣe ẹkún wọn jáde. ó dẹ̀ ti kọ́kọ́ mute wọn láti bẹ̀rẹ̀ tó ti sọ wípé ṣebí wọ́n ni mo bí gbogbo ọmọ mi fún o mute wo bọ́ lọ́wọ́ ṣe disgrace ẹ nínú voice note tó fi ọwọ́ ara ẹ̀ record Fọlá ṣó yẹ kó gbèrú audio yìí síta Fọlá ṣó yẹ kó fi ọwọ́ ara ẹ̀ gbèrú audio yìí síta níwọ tó ti jẹ lọ tó ti kọ́kọ́ parọ́ láti bẹ̀rẹ̀ pé ṣebí wọ́n náà ni mo bímọ fún o dẹ̀ mọ̀ pọ́kùnrin yẹn máa bèrè DNA. This audio is glaring now. Fọlá o dẹ̀ ṣe bí ká ní pé Lizzy ni o meanwhile Lizzy ò mọ nǹkan kan ó kàn ń pariwo bàbá Latifa ìwọ ṣáà ni mo bímọ fún kò sọ́kùnrin méjì tí mo bímọ fún I understand àwọn material tó fi bẹ́ẹ̀ gba donation nìyẹn but ṣe play ẹ̀ débi DNA yìí ìwà àtàwọn tó fi ẹ́ tọrọ bára ẹ̀ play ẹ̀ débi DNA yìí wo bó ṣe kọ́kọ́ fún wa ní súpì jẹ níbẹ̀rẹ̀ the same audio yìí tó ní bàbá Latifa ìwọ ṣáà ni mo bí gbogbo ọmọ fún àbí ìwọ kọ́ ni mo bí gbogbo ọmọ fún o dẹ̀ ti mí ò tẹ̀ o dẹ̀ mọ̀ pé bàbá Latifa ṣì ń bọ̀ wá béèrè DNA
tí mo bá ń sọ wípé àdàbí mọ̀ túmọ̀ ẹ̀ Adótòṣì wàá mọ sàárì àwọn ọmọ ẹ̀ wàá mọ sàárì àwọn ọmọ ẹ̀ Adótòṣì Gistlover wàá mọ sàárì àwọn ọmọ ẹ̀ sẹ́ẹ̀. ẹ̀yin náà ẹ wò ó dẹ̀ sọ láti bẹ̀rẹ̀ ṣe bí wọ́n ni mo bímọ fún now ó ní àwọn ọ̀rọ̀ kan tá a ti sọ níbí ẹ jẹ́ káwọn ṣe Lizzy ń sòótọ́ ni àbí Lizzy ń parọ́ nípa Mr. Lawal ẹ jẹ́ ká gbọ́ ilé Fọlá ń bá ọ̀rẹ́ Mr. Lawal sọ̀rọ̀ níbí àbí ó dá ẹ̀pọ̀ rẹ̀ Mr. Lawal náà ni ẹ jẹ́ ká gbọ́ láti bẹ̀rẹ̀. ẹ pé nígbà mo á nídìí owó àìmọ̀ kò sí ọ̀kan lọ́wọ́ mi kò yẹ kó máa rí bẹ́ẹ̀. ẹ jọ ṣe bí Fọlá ṣe ń bá Mr. Lawal sọ̀rọ̀ rí wọ́n máa ní ìdíwó ni kí Mr. Lawal lọ gbowó wá lọ́wọ́ Lizzy kọ́ lọ gbowó wá lọ́wọ́ Lizzy o Mr. Lawal tí mo lówó o olówó lọ gbowó wá lọ́wọ́ Lizzy o òun Fọlá ò lè ṣiṣẹ́ o láti ó ṣàmọ̀ pé mi lè ṣiṣẹ́ láti lọ gbowó wá owó ni o Lizzy ló ń ṣiṣẹ́ owó ni. ṣé Fọlá máa sunkún lórí àwọn ọmọ ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin àbí kò ní sunkún àti ìgbé aspect èpè wá o tí àwọn bloggers tó máa mọ sàárì àwọn ọmọ wọn tó láwọn ń gbèjẹ àti ìgbé section yẹn wá o àti ìgbé section yẹn wá o a kò ṣe fóòmù ọ̀rọ̀ jomitoro ẹja máa gbọ́ lọ. àrídà alájì inú mi ò dùn pé máa ń pè yẹn every time sa ẹ wọ ọmọ yìí ó ti ń jẹun mara pampers mara ilé ìwòsàn. ṣé Lizzy ló ra pampers àbí Lizzy kọ́ ṣé nígbà tá a sọ pé ó pè ó tọrọ owó pampers tó bá fẹ́ ṣe period àwa la máa ra pad ó dẹ̀ fi 10 million naira ó lọ fi gba oyè Mọ́yọ̀sókó Àdínì of Nigeria wọ́n tún sọ fún pé owó yìí lọ fi bẹ̀rẹ̀ business olóyè lòun fẹ́ fi gbà ẹja máa gbọ́ lọ. àtẹ̀yìn máa fún mi 20,000 sí mi ò lè dá ní jẹ́nà kí n lọ fúnra mi kí n tó ṣẹ́jú pẹ́rẹ́ mo ti ná fún lórí àwọn ọmọ. ṣé ìwọ ò lè ṣiṣẹ́ ni ṣé bá a rí Lizzy Anjorin nú oyún adẹ̀rí Lizzy Anjorin èjì tọmọ tiẹ̀ wà tó ti ń sunkún kiri èjì ni Lizzy ti ń sọ̀kalẹ̀ lórí caterpillar Lizzy ni o even nínú oyún Lizzy ni kó lọ máa wówó wá o fún Fọlá o tí òun ṣe òun ni first wife tí òun ṣe òun ni second wife tí òun ṣe òun ni third wife o Lizzy ni o Lizzy ló lówó even nínú oyún Fọlá even nínú oyún èmi ni mo ṣe ń bọ́ ẹ ni mo bọ́ àwọn ọmọ ẹ ṣó dáa Fọlá ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó o mọ̀ pé àwọn oúnjẹ kan máa ń wà téèyàn máa ń jẹ tó máa ń jẹ ọ̀run obìnrin ni mi ò mọ̀ ẹ rí ṣé àwọn ọmọ ẹ yẹn ká tẹ̀ sọ pé àwa la ní ṣé tó bá dàgbà ṣe bí wọ́n níyàwó wọn. But Legba said it on his show that Fola didn't do any certificate. When did he say that? But he just didn't want to oppose you. When did Legba say this? Ẹni kí Fọlá jáde kó wá sọ. Ṣé nígbà wo ni ṣé old video àbí new video? Ṣé new video àbí old video? The death certificate is available now. It's part of things. They want tender and court to now. The death certificate is real. You know, without death certificate, she cannot do some things for those children. She actually did this death certificate. Death certificate here of Ishepali and Womoye. Because Nigeria of today, to bá fẹ́ ṣe anything document fáwọn ọmọ, tó bá sí pẹ̀lú bàbá wọn mọ́, wọ́n máa need letter of authorization lọ́dọ̀ bàbá.
So and if the letter of authorization yẹn wọ́n need international passport ọmọ ẹni tó bá ti lọ sí immigration office a mọ̀ pé she actually did death certificate for real. Ṣé rí gbogbo àwọn nǹkan yìí mi ò láìkí máa jà mo sọ wípé mi ní parọ́ ohun tó bá jẹlẹ̀ máa sọ fún yín. Legba, maybe old Legba, not new Legba. Everybody knew that she did death certificate. Without death certificate, she cannot do some document for those children. We saw it now. And it's part of things that submit in the court. She actually did the death certificate. When did he do that? Very selfish, very entitled, pathetic, lazy, spoiled brat. The audacity to be this lazy and evil at the same time. She did death certificate. She did. In fact, case to be lost court. But only give Mr. Lawal máa sanwó àwọn ọmọ. Death certificate yẹn gangan. Ó pẹ̀lú nǹkan tó submit fàdájọ́. Old Legba ni, not new Legba. Old Legba ni. We know everything. Ibi tí wọ́n ti ṣe death certificate yẹn a mọ̀. Ibi tó ń submit ẹ̀ sí a mọ̀. Date tó ń ṣe gbogbo ẹ̀ wà lọ́wọ́ wa. Fẹ́ràn Ọ̀túnba court document ni death certificate yẹn. Court document ni. Ẹ bẹ̀ lọ́wọ́ Princess Mopelola. Princess Mopelola was very aware. They did it together with Princess Mope. So if you want to confirm if she truly did this death certificate, ask Princess Mope. Even at Princess Mope sha nsure. Wọ́n jọ ṣe ni. Because Prince Mope ló fẹ́ ṣe Canada, so they need to do the death certificate of the father, and they submitted it to the immigration office. And ó ti wà nínú system, what are Mr. System immigration, what are Mr. Lawal ti kú. Tó dẹ̀ máa ń fún Ọ̀tàwá ní problem gan. Tó Ọ̀tàwá bá fẹ́ travel. Fọlá ṣe nǹkan tí ò dá gidi gan. Tí n bá sọ pé àwọn tó ń gbèjà Fọlá àtàwọn tí Fọlá gbèjà wọ́n máa sìnkú ọmọ wọn rèwerèwe. It is not a joke. Fọlá ṣe dirty gidi gan. Inú immigration office system. Death certificate Ọ̀tá Mr. Lawal ti wà ńbẹ̀ already. Olórí burúkú Adótòṣì máa fọwọ́ ẹ̀ gbá àwọn ọmọ ẹ̀sìn. Ẹ bèrè lọ́wọ́ princess, ẹ bèrè lọ́wọ́ any immigration officer. Ẹ bèrè pé ẹ gbọ́ tí wọ́n bá ṣe dọ́kúmẹ́ǹtì báyìí tí àwọn ọmọ tí wọ́n jẹ́ orúkọ lágbájá tó jẹ́ pé orúkọ bàbá mi náà ló ń jẹ́, kí ni wọ́n máa ní láti ṣe fún ẹni tó yẹ kó jẹ́ bàbá? It's death certificate. Ẹ lọ bèrè lọ́wọ́ Princess Mope, we have it. Ha. A lot of you don't even know what we are going through. A lot of you don't even know what Fola has done to our family. You don't even know. Alhaji man hold me responsible for gbogbo ohun tí Fola ṣe. Ẹni tó wà láyé, Fola àti Adótòṣì, wọ́n ṣe death certificate. Kóòtù tí Fola gbé wa lọ, that is what our lawyer submitted. Ask Princess Mope. Princess Mope was very aware. They did it together. Nígbà tí àwọn ọlọ́pàá realize pé ó ṣe death certificate ni wọ́n fi gbé lọ sí court. Court tó ti sọ wípé èmi ni mo gbé lọ, òun ni mo ṣe ń challenge Fọlá àti Adótòṣì pé kí wọ́n fi hàn gbogbo àgbáyé tó bá jẹ́ pé èmi ni mo gbé Fọlá lọ sí court.
Fọlá ló gbé èmi àtàlájì lọ sí station nígbà tí àwọn ọlọ́pàá rí death certificate Fọlá ṣe no fi arraign ẹ̀ ní court kò sorúkọ mi níbẹ̀ rárá kò sorúkọ mi níbẹ̀ tó fi gbé Fọlá lọ sí court so Gistlover Adotoshi ó mọ̀ tètè lọ rescue ẹ̀ Fọlá ṣe nǹkan tó pọ̀ gan-an bọ́n ṣe death certificate Mohbad yẹn bẹ́ẹ̀ ni Fọlá ṣe death certificate ọmọ ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin tó máa mọ̀ gbẹ̀yìn wọn kó tó kúrò láyé tí mo bá parọ́ go and ask Princess Mopelola tó bá jẹ́ pé irọ́ ni mo pa say it to my face I'm not we have it we have everything I don't just talk torí pé mo fẹ́ wo bí tí Adotoshi àti Fọlá fẹ́ bára wọn dé they did it tí kò bá ṣe mo ti sọ fún yín pé òtítọ́ la máa lò ń bí ẹ máa gbọ́. ìwọ́n tó ń ká mi lára rẹ̀ tí mo sọ fún ìgbà tó lè sọ fún àgbẹ̀ ẹ ṣì ń bá sọ̀rọ̀ ẹ̀ tí ìráyè bá sọ̀rọ̀ ẹ̀mí ìwà ìkẹlẹ̀ mọ̀ pé ọjọ́ mo lè ti sọ fún yín jọ́kọ̀ pé lóye ìgbà tí lóye náà ti sọ̀rọ̀ rí tí lóye ni pé kí n bá pé kí n pè kí n bẹ̀. kí lẹ̀ṣẹ̀ tó ṣe tán fi ní kó bẹ̀ kí ni ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tán fi ní kó bẹ̀ Fọlá sórí òun jẹ́ kó look like pé létí ní ìwà Adotoshi kò fẹ́ fi mí subject sórí level tàjọ wà yìí àjọ máa dẹ́tì ara wa ni Fọlá àjọ máa dẹ́tì ara wa obìnrin ni ọkùnrin ló ṣe é láàánú á fi ọwọ́ ẹ̀ á fi gbé àwọn ọmọ ẹ̀sìn àdàbí nǹkan tó ṣe fún mi tó bá lè gbà àdàbí Fọlá tí ò bá ń ṣe mí ni mò ń sanwó ilé ẹ̀. Adotoshi ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́kún Adotoshi has done her worst ẹ jẹ́ ká máa gbọ́ lọ. ṣé ó ti yé yín sà òun ló ṣe jẹ́ kí n pè é tó bá yẹ kó fún mi gbà ókè ó yá o tó tẹ̀ máa fún mi torí àwọn ọmọ onímọ̀ fẹ́ máa dìde mo sọ fún mi. nígbà téèyàn ti ní kó kọ́ ọmọ wa kọ́ lọ ṣe DNA ó sanwó ilé ó tún fún ẹ ní cash ó ti ná tán ó tún ti ń pe gbogbo èèyàn Fọlá ṣé o mọ̀ pé gbogbo ẹjọ́ tó ń rò mọ́ bàbá Latify nítorí pé òun rìkọ́dù Fọlá níwájú ilé ẹjọ́ tá wà yìí ó mọ̀ọ́mọ̀ ń ṣe aburú yìí ni Mr. Lawal ló ṣe you are just giving material you are building material in order láti gbé fún Adotoshi láti subject àwọn ọmọ ẹ̀ tó máa mọ sàárè wọn sí bully. Mr. Lawal tọkùnrin bá ṣe ìwọ kọ́ ló máa dúró record tọkùnrin bá ṣe for real àbí wọ́n ló ṣe ọkùnrin yẹn and you want forgiveness from the man you will never record. Okay, Bisi Olujide okay máa wò sí you will never record tí ìwọ ṣé bí wọ́n ló ṣe àbí Fọlá ìwọ ló ṣe so why you recording lásán ó ti jẹ́ kí gbogbo allegations ẹ kó wà baseless if truly you want the man to forgive you or if you truly have children for the man you will not record the man now why are you recording now for who for Adotoshi. mo fẹ́ máa disturb ẹ̀ ẹjọ́ tó rò máa. mo fẹ́ kẹ́ máa gbọ́ bí báyìí mo ti sọ̀rọ̀ kan lánàá ọ̀rọ̀ ẹ̀ dàbí rọ́ mo sọ fún yín pé èmi ni mo ń sanwó ilé Fọlá mo wá sọ fún yín pé nígbà tí Fọlá lóyún mo ní èmi ni mo gbé mọ́tò sílẹ̀ nígbà tí mo ń sọ ó dàbí àsọdùn ẹ wá gbọ́ lẹ́nu Fọlá fúnra yín. ní ọmọ ìjọ ni mo kì í pé owó epo mo ṣe gbá kọ̀ọ̀kan tí mo ti pè é títí kò dìgbà tó yẹ kí tí má gbé àwọn àti ọkọ tó ṣe nǹkan tó yẹ ó mọ nǹkan tó yẹ kó ṣe fún mi kò fẹ́ ṣe. kí ló dé tá ohun ẹ ṣe lọ sókè báyìí níbí àmọ́ tí ò lọ sókè tó bá ń bá Mr. Lawal sọ̀rọ̀
ení ẹlẹ́ẹ̀kejì níjọ́ tó fún ẹ lówó ilé tó fún ẹ lówó iṣẹ́ Fọlá ire o ló sọ o sọ thank you gbogbo wa ti gbọ́ yẹn náà àríbi tó ti kó millions of naira lẹ̀ ó san owó ilé ó dẹ̀ tún kówó fún ẹ pé kó lọ ṣiṣẹ́ òun ló yẹ ẹ̀ sí ẹ you never said thank you you only said ire o. So Fọlá, why are you creating dramas? Nítorí pé o fẹ́ tẹ́ àdó tó ṣì tó máa mọ sàrí àwọn ọmọ ẹ̀ lọ́rùn. Owó yẹn pariwo. The DNA conversation, the conversation from Legba came up because someone rebooked Fọlá when they were doing show for Dorcas. The show was not for you know Mr. No. Legba is not our enemy here. Legba has been minding his business. Oh. Legba has been on his own. Oh. Legba don't cross boundaries. Oh. Either Legba is for us or Legba is not for us. One thing I noticed about Legba doesn't go for people. Legba always stay on his lane. Even if he doesn't like you, he stay on his lane. I don't take the Fọlá issue personal. Legba, I won't say Legba is my enemy. I've never perceived him as our enemy. He only stay on his own, which is okay. Legba is not a bad person. No. He's on his own. The voice too loud. Magbo. Ṣé mi kò ṣe fún mi ní sá? Wọ́n ní kí. Ṣé láti nìkan ló mọ̀ ni? Àwọn tó bí ọmọ àkọ́bí àtọmọ ìkejì àtọmọ ìkẹta fún àti kẹrin. Bàbá àwọn ọmọ yẹn. Ṣé bí kan náà bàbá àwọn ọmọ yẹn ló pè é tó wà ní toilet lẹ́ẹ̀kan. Ó dẹ̀ máa pariwo àwọn náà báyìí why tó jẹ́ pé ó kú ti sọ nítorí láti so torí Lizzy ló ṣe ń ṣe gbélé fún láti nítorí pé ó fẹ́ tẹ́ àdó tó ṣì Gistlover lọ́rùn nítorí pé Gistlover ti sọ fún ẹ pé òun ò gbà ti Lizzy kàn ń gbé òun mọ́ra ni ó dẹ̀ sọ nínú fídíò kan Fọlá máa padà sórí fídíò yẹn nísìnyí ó máa padà sí fídíò yẹn ó ti já wa tán àwa la já inú fídíò yẹn ó sọ wípé àwọn colleague tó ń try láti dàbí even èyí tó jẹ́ wípé òun gbé mọ́ra okay Gistlover ló ń sọ àwọn padà síbẹ̀ yẹn ń sìn abẹ́rẹ́ pàjá ẹ̀rí pàjá ta ló gbọ́ audio yẹn nígbà tó sọ wípé àwọn colleague tó ń copy tó fẹ́ dàbí even ìkan tó máa ń gbé mọ́ra okay Gistlover ní Fọlá ó ti reveal identity ju so much Gistlover really ayayayayayayayaja ta ló rántí audio mo rántí audio mo ẹja gbélé tán mo gbọ́. Kí la wọ̀ ṣé yẹ kí máa pè wọ́n yẹ kí máa tọrọ owó lọ́wọ́ wọn. Ṣé wọ́n ṣe pé owó ti tọrọ fún èyí tó ń gbà ó ṣe mobilize ẹ̀ tó bá ti tọrọ owó lẹ́ẹ̀kan wàá máa mobilize owó yẹn wàá máa multiply ẹ̀ wàá lọ fi wáṣẹ́ ṣe. Fọlá Lizzy lóyún sínú ó lọ ń ṣiṣẹ́ ìwọ ò lóyún ò tọmọ ò ṣe nǹkan kan ò tún lọ́mọ fún wa ó wá ní kán ṣáà máa mú ẹ lọ́pọ̀ wá lọ́wọ́ Lizzy ìwọ ló dẹ̀ tún jáde Fọlá ìwọ ló sọ pé jígólò ní Mr. Lawal bó fẹ́ lọ gbá Lizzy ni ìwọ ló dẹ̀ tún ló put pressure lé Mr. Lawal lórí pé kó lọ wọ́wọ́ wá o Fọlá ẹnu ìṣó Sàríyù ó dẹ̀ mọ̀ pé Lizzy wà ní oyún ẹ sọ fún Lizzy kó lọ ṣiṣẹ́ kó lọ wọ́wọ́ wá o láti ibo ló wà sọ fún Lizzy tó wà ní oyún kó lọ ṣiṣẹ́ kó lọ Sàríyù ó pọn ọmọ ẹ jù Sàríyù ó pọn ọmọ ẹ lọ wá ṣẹṣẹ káì ẹ máa gbọ́ lọ. Oúnjẹ tó bá wà lè dùn lásán ọkùnrin máa balẹ̀ ọkùnrin máa balẹ̀. Oúnjẹ ló mọ́kàn tí ẹ balẹ̀ kò ń ṣe pé tíṣẹ́ bá wà lọ́wọ́ ẹ Sàríyù kò ń ṣe pé tíṣẹ́ bá wà lọ́wọ́ ẹ oúnjẹ ló máa ń jẹ́ kọ́kàn tí ẹ balẹ̀. Lizzy dẹ̀ wà nínú oyún Fọlá a ní tó dàbí tó bá lè gba ohun tí o ṣe fún mi lókun tó o bá ti lè gbà ọkùnrin ni o obìnrin ni o ọmọdé ni àgbà ni o tó ń ṣe ẹ́ láàánú bí wọ́n ṣe mọ sàárì àwọn ọmọ ẹ̀ rèwerèwe àwọn tó ń ṣe ẹ́ láàánú náà máa mọ sàárì ọmọ wọn. Lizzy dẹ̀ wà nínú oyún Lizzy lọ́wọ́ ṣe wá ẹ sọ fún Lizzy kó dìde oṣù mélòó ni Lizzy wà ẹni kó láti gbowó wà
ṣe rórí burúkú tàdó tó ṣe ń ṣe abẹ́rẹ́ palẹ̀ lálẹ́ ní ìsìn àwọn ọmọ yìí ṣe náà ń ké ọlọ́run máa ń gbọ́ ṣe náà ń ké. ó bímọ 4 ò níṣẹ́ lọ́wọ́ lọ́mọ ń ké ìyàwó àkọ́kọ́ kò máa sunkún ìyàwó ẹ̀kejì kò sunkún ìkẹta di oyún sínú ó ń ṣiṣẹ́ kiri ìwọ àlè. I can never understand people that invade other people's live video uninvited to come and complain that Lizzy know the rest. If you were resting, you won't be. Olórí burúkú làwọn yẹn tó bá ní wọn máa gbá wọn blocking ni. Wọn ò ṣe nìkáì fún ẹ o Fọlá. Wọn ò ṣe gbéyàwó fún ẹ o. Aláàjì ṣe nìkáì fún ìyàwó àkọ́kọ́ o. Wọ́n ṣe nìkáì fẹ́lẹ́kejì. Side chicken. Fọlá kálájì máa fẹ́ Lizzy pẹ̀lú wà tó ń wù yìí èpè kọ́. No wonder. Aláàjì ò lè lọ bì kankan mọ́. Ó yá sá lọ sí Kòròdú. She can't value the money. Value kẹ̀ nínà ni. Ó bá ti rówó ẹnu ní báǹkì. Sàríyù olórí burúkú ọmọ ni ẹ́. Ǹjọ́ gbóhùn first wife fún wọn báyìí rí. Ǹjọ́ gbóhùn first wife fún wọn nítorí pé Gistlover ti gbé ẹ mọ́ra. Àbí Gistlover lóhun òkú èmi jẹ́. Nítorí pé òun mọ̀ọ́mọ̀ rìkọ́dù Mr. Lawal. Bí o so that Mr. Lawal lè look like ọ̀tá Mr. Lawal lè look like wretched person àbí. Ìwọ mọ̀ kọ́ ló máa padà gbé sókè báyìí. Sórí pé ìwà rere lẹ̀ ṣú ènìyàn kò dá kéèyàn máa ròyàn pé Fọlá Sàríyù aburú tó ṣe fún Mr. Lawal òun ló jẹ́ káwa tètè rọ́nà láyọ̀. Sàríyù ó tún ṣe death certificate fẹ́ni tó wà láyé nítorí pé ó fẹ́ please àdó tó ṣì. Tí mo láti máa ní kó kékeré kọ́ ló bá mi bá àbòkí kó fún wọn bisikíìtì ṣe làbókí yẹn kan wa náà wá. Olóńgbà bòkí kó fún ọmọ ní bisikíìtì. Ọmọ tẹ́bí bá ń pa gàrí nìyá máa ń wá kiri àti ráìsì tó máa fi ṣe concussion. Fọlá Sàríyù script tí àdó tó ṣì Gistlover kọ fún èyí ti dẹ́tì jù. Script yìí ti dẹ́tì jù. Ó mọ̀ wípé àwa tá a ní ọpọlọ a mọ̀ wípé obìnrin tí ebi bá ń pa ọmọ ẹ̀ tó bá fẹ́ gbàwìn gàrí àbí rice tó fẹ́ fi ṣe concussion kò kí ń ṣe bisikíìtì. Ẹni tẹ́bi ń pa kò kí ń yà nílé oní bisikíìtì ní Yorùbá máa ń wí. She must have choked all her previous baby father with her unending ridiculous demands and led to their untimely death. Ìkan tó bímọ fún ìyẹn jẹun lé ó kú sí bus stop. Ṣé bó padà sọ wípé owó business ló bè lọ́wọ́ Gistlover ó tún ní kí n ṣe owó bisikíìtì. So definitely Gistlover ló fún ẹ ní script yẹn because video yìí ó ti ṣe audio ó ti record audio yìí before kó tó wá lọ tọrọ owó magbo ó ti record audio yìí 8 months before kó tó ṣe voice note fún Gistlover. So Fọlá January ló ṣe audio yìí January 2001 ló ṣe audio yìí. May around May 4 May 5 May 6 ló tún lọ tọrọ owó bisikíìtì lọ́dọ̀ Gistlover tó ń sọ fún Gistlover pé àná gan ó lọ tọrọ owó bisikíìtì ó lọ tọrọ bisikíìtì lọ́wọ́ àbòkí. So ó lọ tọrọ bisikíìtì ní January February March April May oṣù 5. Fọlá èyí fi hàn ilé ẹjọ́ yìí wípé Gistlover ló kọ script yẹn fún ẹ láti lè fi rídíkù àwọn ọmọ ẹ Fọláṣadé Sàríyù ọmọ kíkẹ́ lọmọ Ọmọlálùdé tó máa gbèsìn. Ẹ̀yin èèyàn owó kí ló lòun lọ tọrọ owó kí ló lọ tọrọ lọ́dọ̀ Gistlover ní May around May 4-5 mo bímọ ní May 1st afúnfọlá ní owó ní May 2nd mo ti gbé evidence yẹn wá tarí. Sàríyù dẹ̀ lọ ìyẹn Fọlá Sàríyù ó lọ sọ́dọ̀ Gistlover ní around May 4 May 6 ó dẹ̀ ń sọ lórí Gistlover wípé ebi ń pa àwọn ọmọ òun pé àná gan òun lọ gba àwọn bisikíìtì lọ́dọ̀ ọmọlá ní asat May 6. This is January 2021. Fọlá ó
ó dẹ̀ tún ṣe sọ níbi báyìí wípé ó lọ gba àwọn biscuit so àwọn biscuit náà lára script tí Adótòṣì Gistlover tó máa mọ sàárì àwọn ọmọ ẹ̀ ní rèwerèwe so ara script tó kọ fún ẹnìyẹn wonderful wonderful àbí ẹ ti gbàgbé owó kí ló lọ tọrọ lọ́wọ́ Gistlover ní May 2021 owó kí ló lọ tọrọ owó kí so this is January ó tún sọ wá ní January ó ní òun lọ gba bisikíìtì àwìn lọ́wọ́ mọ́là lánàá trending gist ikú pa ẹ́ wọ́n gbé ẹ̀sìn kọ́tún yìí kó tó parí bó bá bí gbọmọ wàá mọ sáré gbogbo ọmọ ẹ̀ trending gist ẹ̀yin èèyàn owó kíni Fọlá lọ tọrọ lọ́wọ́ Gistlover ní May 2021 owó kíni owó kí ló tún tọrọ ní January yìí ẹ máa gbọ́ lọ. Aláàjì inú ìlú ló máa ro tèmi fún ẹbí tí mo sọ ọ̀rọ̀ mọ́ ò lè sùn Aláàjì ní mo mọ̀kọ́ tó ń ṣe mí ebi mo mọ̀kọ́ tó ń ṣe mí ìgbà tí wàhálà tí wọ́n máa sọ̀rọ̀ sí ìgbà tí ẹ sọ̀rọ̀ ọkọ̀ kan sọ̀rọ̀ ọkọ̀ sọ̀rọ̀ aṣọ. so ìwọ àti ẹṣẹ sọ̀rọ̀ tán ni àbí míwàá nígbà tí Mr. Lawal máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ á tún wọ̀n ẹ pé má gbẹ́jọ́ mi lọ kiri o má gbẹ́jọ́ mi kiri o wá ní kiri ṣe gbọ́rọ̀ mi rí ni ṣe gbọ́rọ̀ mi ta ni ẹ ṣáà máa wòran ẹ fi gbogbo ẹ lọ́lọ́run lọ́wọ́ ṣe rí gbogbo àwọn tó sọ pé mo sọ̀rọ̀ ẹ̀rọ náà pa ó tún confirm ẹbí pé ẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ tán ni bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ tán ìrètí máa sọ wọn pé má rojọ́ òun kiri o ìyá tún fún ẹ lówó wàá tún all because kò fẹ́ tẹ́ Adótòṣì tó máa gbé àwọn ọmọ ẹ̀ sìn fẹ́ tẹ́ lọ́rùn. Fọlá Sàríyù ṣé nítorí Lizzy nítorí pé Gistlover ti sọ fún ẹ pé òun ò gba ti Lizzy nínú gbogbo audio Mr. Lawal nǹkan ẹyọ kan ṣo ló ń complain àwọn tó lọ ń rojọ́ fún kọ́ àwọn tó ń rojọ́ fún kọ́ olóòrojọ́ fún yàn kọ̀ọ̀kan ó dẹ̀ tún ìwọ fúnra rẹ̀ ló confirm ẹ̀ sìn olóòṣẹ̀ kúrò lórí fóònù pẹ̀lú aláàjì ìyẹn dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa fún ẹ lówó tán ni ó dẹ̀ tún pọ̀ rẹ̀ Fọlá Sàríyù ọmọ kíkẹ́ lọmọ ọmọ lálùdé tó máa mọ sàrí àwọn ọmọ ẹ̀ wọ́n dẹ̀ sọ pé Lizzy ló gba ọkọ ẹ̀ ẹ máa gbọ́ lọ. a sọ̀rọ̀ mọ́mọ́ àgbà tó yá wọ́n bá ní kébì kọ́ ọmọ wa ṣe DNA test tí má ti kó wọn. ok nítorí pé ó ní kó kọ́ ọmọ wa ṣe DNA test bó tó wà lẹ́ẹ̀jẹ̀ nínú fídíò yẹn pé òun rojọ́ òun kiri olóòrojọ́ ẹ̀ kiri so bẹ́ẹ̀ ṣe kó lórí ọ̀rọ̀ DNA test yẹn ló tún wá pé ẹni Fọlá tó bá jẹ́ pé Mr. Lawal ló lọ́mọ tòótọ́ tó yẹ pé Mr. Lawal ló lọ́mọ tòótọ́ láàrin mi àti ẹ̀ bá mi pick tó yẹ pé Mr. Lawal ló lọ́mọ tó bá lóun fẹ́ ṣe díẹ̀ ni má sọ̀rọ̀ síta o kí náà fẹ́ mi ìrètí àlejò kankan kí náà fẹ́ ṣé kìí ṣe ọkọ mi kí náà fẹ́. Oh, cut. Fẹ́ràn mi, Ọ̀túnba, okay, pé yẹ ṣe tán. Yeye Mesho, I don't want you to buy pity for her. People will start spiting to donate for her. Fẹ́ràn mi, Ọ̀túnba. Mi mọ́jọ́ tó ti ń tẹ̀lé wa o. Jẹ́ kán donate fún. Àwọn tó donate fún dà lánàá. Bèrè pé bo ni gbogbo wọn wà. À ń sọ òtítọ́ láti lè jẹ́ kí ojú àwọn èèyàn là kàn sá fún Fọlá kàn má ràn lọ́wọ́. Fọlá ló fẹnu ara ẹ̀ sọ wípé Lizzy nítorí ti tiẹ̀ ni mo ṣe rìkọ́ọ̀dù láti ó wá náà fẹ́ donate láti spite mi. Kí ló rò pé mi gan fẹ́? Ó mọ̀ pé mo fẹ́ káwọn èèyàn súnmọ́ kàn rí bí gbé òkú ọmọ wọn sin. Ṣé ọ̀rọ̀ tá ń sọ yìí ó jọ ọ̀rọ̀ tó máa fi pity ẹ̀
ẹni tó bá pìtì ẹni tó ti tẹ aṣọ àwọn àgbàlagbà mọ́lẹ̀ ni orí nǹkan tó ṣẹlẹ̀ sí dọ̀kásì ni orí nǹkan tó ṣẹlẹ̀ sí Sọjí ìyá Adébímpé wọ́n lùzì iṣẹ́ wọn tán díẹ̀ ló kù ṣó mọ̀ nǹkan tí ìyá Adébímpé ṣe sá tí wọn kì í wá fún wa mọ́ ni ìyá Adébímpé máa ń sọ dọ̀la pé àwọn lùzì iṣẹ́ àwọn tọ́ olórí